gbajúmọ̀ àgbà olórin jùjú ni alàgbà Ṣẹ́gun Adéwálé ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years of age ó mà ti jáde síta ó ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ nígboro wípé ó ti dòkú o ṣùgbọ́n tí bàbá náà jẹ́ kó di mọ̀ wípé òun sì wà láyé o bó tilẹ̀ jẹ́ pé àìsàn ìsétọ̀ ìyẹn prostate cancer ó fi òun lògbòlògbò ní ẹ̀yìn ikú ìyàwó òun lọ́dún 2019 kì í ṣe ìròyìn mọ́ pé bí wọ́n bá ń sọ àwọn àgbà olórin jùjú tí ìràwọ̀ wọn tàn gidigidi lọ́pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ọ̀kan pàtàkì àti òkè téńté lórúkọ alàgbà Ṣẹ́gun Adéwálé yóò wá o ṣùgbọ́n tí ọ̀pọ̀ èèyàn kò gbúròó Ṣẹ́gun Adéwálé tọ́pọ̀ èèyàn ń pè sí ní super tí wọ́n mọ̀ sí super tí wọn kò gbúròó ẹ̀ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n kódà táwọn kan gbé ìròyìn pé ó ti kú jáde ṣùgbọ́n tí alàgbà Ṣẹ́gun Adéwálé ti sọ̀rọ̀ o tó ti bá tẹlifíṣàn Yorùbá tó sọ̀rọ̀ tó sì jẹ́ kó di mọ̀ pé lákọlù òun wà bí ìbọn o àti pé òun kò kú bó tiẹ̀ jẹ́ pé àìsàn sétọ̀ fi òun lògbòlògbò nínú ọ̀rọ̀ ẹ̀ tó ń bá Yorùbá Tòótọ́ sọ lọ́jọ́rú ìyẹn ọjọ́ Wednesday tá a wà yìí ní bàbá náà má ti jẹ́ kó di mọ̀ pé lẹ́yìn ikú ìyàwó òun lọ́dún 2019 ilé àìsàn sétọ̀ kí òun mọ́lẹ̀ o táwọn dókítà ní nítorí àìsàn mọ́ obìnrin òun dáadáa ló fà á tó sì lóní díẹ̀ ló kù kí ẹ̀mí òun bọ́ nítorí iṣẹ́ abẹ ni wọ́n ṣe fóun bàbá náà wá fásitì paná ìròyìn tó ti ń lọ nígboro pé ìjà wà láàrin òun àti gbajúmọ̀ olórin jùjú tọ́jọ́ jẹ́ ṣàwáwò ni èèyàn Shina Peters ó ní kò sí ìjà láàrin àwọn rárá o kódà ó ní ipa takuntakun ní Shina Peters àtàwọn gbajúmọ̀ àgbà olórin ni àjíṣìírí Ebenezer Obey Fábíyì àti King Sunny Adé má kó nítorí pọ́n fi owó ránṣẹ́ lásìkò tí òun gba ìtọ́jú tó ń dùbúlẹ̀ àìsàn kódà ó ní ọ̀rọ̀ tí Shina Peters táwọn èèyàn rò pàwọn ọjọ́ ń jà sọ fún òun nígbà tí òun ṣàìsàn lẹ́yìn tó fi owó ránṣẹ́ ni pé bọ̀dá ẹ ò gbọ́dọ̀ kú o ṣe mọ̀ pàwọn méjì náà lọ kù nídìí iṣẹ́ orin yìí bí ẹ bá fi kú ògùn orin wa kú nìyẹn o fún àwọn ọmọ àsìkò yìí àti àwọn tí kò mọ̀ ọdún 1978 ní Ṣẹ́gun Adéwálé àti Shina Peters ni wọ́n jọ gbé rẹ́kọ́ọ̀dù kan jáde tí wọ́n pè ní Superstar rẹ́kọ́ọ̀dù yìí ló sì sọ wọ́n di olókìkí káàkiri Nàìjíríà ṣùgbọ́n láàrin ọdún 1984 sí ọdún 1985 ìní ìpínyà má dé sáàrin àwọn méjèèjì tí oníkálùkù sì ń ṣe orin tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nínú àwo orin tí Ṣẹ́gun Adéwálé kọ́kọ́ ṣe lẹ́yìn ìpínyà wọn ló ti kọrin báyìí tó ní ẹ wá wọkọ̀ tuntun lórí òkun o ọ̀gá tó fẹ́ wa mọ́tò yìí pọ̀ jù ni mo ṣe dúró tèmi lọ́tọ̀ o orin yìí ló mà sọ Ṣẹ́gun di olókìkí púpọ̀ èyí tó jẹ́ káwọn èèyàn rò pé ẹni kejì ẹ̀yẹn Shina Peters kò lè rọ́wọ́ mọ́ ṣùgbọ́n tọ́rọ̀ bẹ́yìn yọ nígbà tí Shina Peters gbọ́nà ẹ̀bùrú yọ sí Ṣẹ́gun pẹ̀lú rẹ́kọ́ọ̀dù tó pàkọ́lé ẹ̀ ní Ace tó jáde lọ́dún 1978 ọdún 1979 níbi tó náà ti kọrin pé níbi tá a ti ń mọ́dù yẹn kò lè yé wọn rárá nítorí 677 kò tó 678 kẹlẹgbẹ́ mẹgbẹ́ tá a bá ti dé ilé odò ṣókí lọ́bẹ̀ oge àbọ̀ ọ̀rọ̀ lásọ fọ́mọ lùàbí bó bá dénú ẹ̀ àádódìdí ọgbà àwọn bàbá àti ìyá wa tó ti pẹ́ láyé ní ọ̀rántí orin nítorí pé ó mì ìgboro tìtìtì lọ́dún 1978 ọdún 1979 bí gbogbo nǹkan ṣe wà láàrin àwọn òṣèré fújì òṣèré jùjú rèé o fún ìgbà pípẹ́ tọ́pọ̀ èèyàn rò pé ọ̀tá ni wọ́n ṣùgbọ́n tí Ṣẹ́gun Adéwálé ti sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá pé kò sọ̀tá láàrin àwọn o kódà ó ròyìn ìnáwó tí Shina Peters King Sunny Adé àti Ebenezer Obey tí wọ́n ná lórí àìsàn ẹ̀ tó dáa gúnlẹ̀ láìpẹ́ yìí.